Ẹ káàbọ̀ padà èèyàn wa. Àwọn ọ̀rọ̀ 4 sí 5 kan ni mo fẹ́ ká lò ní gbólóhùn. Bẹ́ẹ̀ ni, àwọn ọ̀rọ̀ yìí a ó kọ́kọ́ kọ wọ́n ní Gẹ̀ẹ́sì, a wá sọ ọ̀rọ̀ Yorùbá fún wọn, a tún kọ ọ̀rọ̀ Yorùbá wọn sí iwájú wọn. Àwọn ọ̀rọ̀ Yorùbá yẹn tí wọ́n jẹ́ òun ni a wá lò ní gbólóhùn. Bẹ́ẹ̀ ni, ṣé ó yé wa? Ẹ jẹ́ ká kọ àwọn ọ̀rọ̀ yẹn. Pray, prayer, prayerful, prayer book. Àwa ni amen. Àbí tá bá ṣe gbogbo ẹ̀ tán a máa ṣe amen. Àbí bẹ́ẹ̀ kọ́? Kí wá ni pray? Kí ni pray ní èdè Yorùbá? Pray ní èdè Yorùbá òun ni wúre tàbí súre. Prayer ní èdè Yorùbá òun ni ìwúre tàbí ìsúre. Prayerful ní èdè Yorùbá òun ni lè súre tàbí lè wúre, tàbí kí èèyàn ní ọkàn tàbí ìsúre tàbí ìwúre. Prayerful, kéèyàn lè súre tàbí kéèyàn lè wúre, tàbí kéèyàn ní ọkàn tàbí ẹ̀mí ìwúre tàbí ẹ̀mí ìsúre. Prayer book ó ní ìwé ìsúre tàbí ìwé ìwúre. Kí wá ni amen? Amen ni àṣẹ. Bẹ́ẹ̀ ni, àwọn ọ̀rọ̀ Yorùbá fún àwọn nǹkan yìí ó ní wọ̀nyí. Àwọn ẹlòmíràn wọ́n lè máa ní àdúrà, àmín. Àdúrà yẹn àti àmín yẹn wọn kì í ṣe ojúlówó ọ̀rọ̀ Yorùbá, àyálò ni wọ́n. Àwọn tí à ń lò nílẹ̀ Yorùbá àwọn ni ìwúre, ìsúre àti àṣẹ. Ní báyìí àwọn ọ̀rọ̀ yìí òun ni mo wá fẹ́ kí á lò nínú gbólóhùn kan. Bẹ́ẹ̀ ni, ẹ kọ gbólóhùn tí ẹ kọ sí abala ìrísí, ẹ lò wọ́n ní gbólóhùn. Lo àwọn ọ̀rọ̀ Yorùbá wọ̀nyí ní gbólóhùn. Ẹ lò wọ́n ní gbólóhùn, ìyẹn àwọn ọ̀rọ̀ yìí ẹ lò wọ́n ní gbólóhùn. Bẹ́ẹ̀ ni, a dúpẹ́ púpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ túbọ̀ máa darapọ̀ mọ́ wa ká jọ máa gbé àṣà náà lárugẹ lọ síwájú àti síwájú sí. Ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ́ wa. Ohun tí ẹ bá sì tún rò nípa àwọn nǹkan tí à ń ṣe, ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí. Ẹ ṣeun, a dúpẹ́, ó dìgbà kan náà.